Ṣé rí ẹ̀yin ọkùnrin tẹ́ wà lárànd tí kì í ṣe pé wà lókè òkun tó yẹ pé ẹ̀ ń rí girlfriend, ẹ lè toast obìnrin tó bá ṣe wù yín, ẹ mọ̀re tọ́lọ́run ṣe fún yín. Àwọn tó wà labroad, àwọn tó wà ní òkè òkun ní kẹ́ lọ bí wọ́n lè nǹkan tójú wọn rí. Ẹ̀yin tẹ́ máa ní chance àti kọnu sóbìnrin tán máa gbà fún yín, tẹ́ máa maltreat wọn, tẹ́ máa ṣe wọ́n bó ṣe wù yín, tẹ́ máa lọ látòrí obìnrin kan sí kan, ẹ mọ̀re tọ́lọ́run ṣe fún yín. Ọ̀pọ̀ ló wà nílùú òyìnbó tán ti bá bí ó ṣe dá lọ tó yẹn pẹ̀lú omi kò lè rántí ìgbà tó kọnu sóbìnrin last. Ó ní máa nǹkan tó yí chà sí mi ní last week. Wọ́n jẹ́ kó máa yé mi pé àwọn ti fẹ́ masturbate, ayé àwọn ti fẹ́ bàjẹ́. Àwọn ti fẹ́ masturbation, àwọn ti fẹ́ ṣe ayé àwọn ti fẹ́ bàjẹ́. Kò dẹ̀ sí nǹkan míì ju pé kì í ṣe pé àwọn ò lè kọnu sóbìnrin nílùú òyìnbó, bẹ̀rù máa ń bá àwọn láti kọnu sí. Oríṣiríṣi kọ́sọ́mà mo máa ń nípa àbọ̀ tí máa yìí ó touch mi gan. And the main reason why is that láwọn lọ́rọ̀ ẹ̀kọ́ tẹ́ pé wọ́n á jẹ́ ọba ẹ̀. Ó kàn ask òyìnbó out ni. Ó ní pé wọ́n harass òun kan tó wí kan tó àwọn pípín yẹn dẹ̀ ni wọ́n ìṣẹ̀ fẹ́ rí mi wá látàn. Oníṣẹ́ láti gbà yẹn báyìí lẹ́rù máa ti ń ba òun láti kọ ẹnu sí àwọn obìnrin ní outside the country because tí màá yín pa àwọn obìnrin yẹn gangan ló bá like ẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n gangan bá lọ bá wọn ó lè jẹ́ Nàìjíríà wà àti bá rẹ̀ wọ́n ló ti sú àwọn. So máa yẹn wá bí ní pé ṣé àwọn iṣẹ́ kan wà tẹ́ pé táwọn bá ṣe sára ṣáwọn girls yẹn ṣé wọ́n ní like ṣé wọ́n lè kán máa yẹn báwọn ṣe fẹ́ pù tẹ́ pé ṣé àwọn iṣẹ́ kan wà tẹ́ pé tíyàn bá lò tó yẹ pé àwọn òyìnbó yẹn àwọn àti òyìnbó àti dúdú gan náà máa like àwọn automatically. Ló fẹ́ yé kí n ṣọṣẹ́ yìí, ló fẹ́ yé kí n fi iṣẹ́ yìí kalẹ̀. Mo ti ṣe gan but mo tún mọ̀ọ́mọ̀ fẹ́ fi kalẹ̀ lẹ̀ so that àwọn ẹlòmíì tún máa jàǹfààní ẹ̀. Ó wà òkè gan, perfume ni. Yálà ìwọ tó yẹ pé ó wà lẹ́nu iṣẹ́ òun ìjákulẹ̀ àwọn èèyàn láìkẹ́ wọ́n ń dìtẹ̀ àbí ìwọ tó bá jóbìnrin tó yẹ pé ó jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn ṣe ẹ̀rí náà ibi tó wà kò sí bó ṣe lè múra tó kò sí bó ṣe lè kó dẹ́dẹ́ tó kò sí bó ṣe lè kàn dúdú tó wọn ní rí ẹ. Àwọn tí wọ́n dá tó ẹ gan wọ́n rí nǹkan rere ṣe ìwọ ló ní iṣẹ́ yìí. Àbí wọ́n tẹ́ ń pò tí ń lé contract kan ò tí ń léṣẹ́ kan ò tí ń lé visa kan lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n fún ẹ ìwọ ló ní iṣẹ́ yìí lọ́dàn wò. Àbí wọ́n tó yẹ pé bóyá làbó yóò kí òkun lọ wà ní o sí tòsí ní tẹ́ pé o fall victim tẹ́ pé àti kọnu sóbìnrin gan problem nítorí wàhálà kì í ṣe pé wọ́n ní courage yẹn bọ̀ wọ́n sá fún wàhálà. Àbí wọ́n tẹ́ pé ibi iṣẹ́ tó wà ní àwọn ọ̀gá ẹ̀ bóyá white ló ń bá ṣiṣẹ́ ni tẹ́ pé wọ́n ṣe ẹ̀fẹ́ black gan tán ṣàn wá kàn jẹ bọ́ ìwọ ló ní iṣẹ́ yìí. Wallahi ta'ala bí láìláṣíláwà ó lè lò nínú ìpè àti àdúrà kó má fi kan ránṣẹ́ sí mi. Ẹ listen sí dáadáa iṣẹ́ perfume ni. Àkọ́kọ́ ń bẹ̀ ẹ máa lọ wá ìtún, ìfà, abèrè, ewé onítìkùtì, sáwóré pèpè, sìkímìnì, ewé igbó àti ewé wéréǹjẹjẹ gogoro, àti egungun ajá. Ẹ gún gbogbo ẹ̀ papọ̀ mọ́ ìtún, ìfà, abèrè ẹ máa gún gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú ewé yẹn inú odó ni kẹ́ ti gún. Inú odó ni kẹ́ ti gún. Tẹ́ bá ti wá gún tán ẹ máa lọ wá oríṣiríṣi lọ́fíńdà tí wọ́n bá ń lò. Kálóbìnrin ní ẹwà wó oríṣiríṣi lọ́fíńdà 7. Kálọ́kùnrin ló fẹ́ ṣiṣẹ́ ìwà wó oríṣiríṣi lọ́fíńdà 9. Bọ̀ ká níwọ̀ tó yẹ pé o fẹ́ ṣe o fẹ́ máa tà torí àwọn ní ó sales price. Ẹ máa wá lọ́fíńdà yẹn kó jẹ́ 16 so that wàá lè lò fóbìnrin wàá lè lò fọ́kùnrin. Ẹ máa da lọ́fíńdà yẹn mọ́ gbogbo nǹkan tẹ́ ti gún sínú odó. Inú odó náà ni
inú odó náà ni. Lẹ́yìn ìgbà yẹn ẹ wá gẹ̀ẹ́tì aṣọ àgbà, ẹ lọ sọ́dọ̀ àwọn elékulẹ́ja yín pé fẹ́ ra aṣọ àgbà torí iṣẹ́ àwọn àgbà ni. Ẹ lọ sọ́dọ̀ àwọn elékulẹ́ja yín pé fẹ́ ra aṣọ àgbà, kẹ wá fi aṣọ àgbà yẹn lé lórí. Tẹ bá ti mix gbogbo àti lọ́fíńdà kẹ mix ẹ, inú odó náà ni kẹ ti mix ẹ o. Kẹ wá mú aṣọ àgbà kẹ fi lé lórí, kẹ gbé kalẹ̀ lẹ̀ fún ọjọ́ 7. Odó yẹn ẹ wọ́ síbì kan táwọn èèyàn kankan ò ní ti dúró síbẹ̀. Ẹ jẹ́ kí wì 7 sẹ̀ sí, kóhùn 7 sẹ̀ sí, kálẹ̀ 7 bá. Lẹ́yìn ìgbà náà ẹ rọ́ sínú òkè. Tẹ́ bá ti ń jáde ẹ máa lò sára. Ìwọ tó bá lo iṣẹ́ yìí tó bá rí kò sí ẹ̀ possible. Ìtún ló ní kẹ́ tún tèmi ṣe, òǹfà lẹ́ni kẹ́ fà mí mọ́ra. Ẹ try.